ọ̀rọ̀ dójú ẹ̀ nílé ẹjọ́. Olórí àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò méjì wọ́n dájọ́ wọn nílé ẹjọ́ o látàrí ìṣẹ̀lẹ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tó ṣẹlẹ̀ ní Oríire ní Ògbómọ̀ṣọ́. Ẹ wá gbọ́ ìdájọ́ tí wọ́n ṣe fáwọn èèyàn nílé ẹjọ́ o. Ṣùgbọ́n àjọ DSS fárígá o. Àjọ DSS tó gbé ìgbésẹ̀ tó le koko bí awọrin látàrí ìdájọ́ tí ilé ẹjọ́ dá àwọn agbésùnmọ̀mí tí wọ́n lọ ṣọṣẹ́ ní Oríire ní Ẹ̀sẹ́ẹ̀lẹ̀. Kí wá ní ìgbésẹ̀ tó le koko bí awọ irin tí àwọn àjọ DSS tún gbé látàrí ìdájọ́ tí ilé ẹjọ́ dá àwọn agbésùnmọ̀mí. Làwọn àjọ DSS bá fárígá o. Wọ́n ní kódà àwọn ò gba ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ látàrí ẹjọ́ tí ilé ẹjọ́ dá fún àwọn olórí àwọn afẹ̀míṣòfò méjì. Tọ́ ẹ̀yin èèyàn ẹ mọ̀ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan wọ́n ṣàlàyé wọ́n yànnà náà tí ó yé yín. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akín káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. Ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ bá wa tẹ follow button yín. Ṣé ẹ rí follow button yín tẹ̀tẹ̀ òní ò mọ táyín lólobó lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. Ẹ má wàá gbàgbé àdéhùn wa náà là mú ṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ́ fi etí ara yín gbọ́ bó ṣe ń lọ. Kẹ́sì bá wa pín fọ́nrán yìí ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jẹ́ kó kan ọmọdé ẹ jẹ́ kó kan àgbàlagbà kí wọ́n lè mọ gbogbo bó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Tọ́ ẹ má wàá jẹ́ ń dènà pẹ́nu ẹ má jẹ́ ń gbà ẹ́ lákòókò wọ́n ní bá a bá débi iṣẹ́ ṣíṣe làásì àríṣẹ́mọ̀ṣe àgbọ̀lẹ́ni ẹ jẹ́ ń sáré yànnà náà fún ẹ̀yin èèyàn wa. Olórí ikọ̀ àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò méjì tí wọ́n dájọ́ gbére fún ilé ẹjọ́ ṣùgbọ́n àjọ DSS fárígá wọ́n ní ẹ mọ̀ tí àwọn èèyàn yìí ṣe ni wọ́n nítorí àwọn èèyàn yìí ní ṣẹlẹ̀ ìjínigbé olùkọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní Oríire fi ṣẹlẹ̀. Wọ́n ní ṣé ẹ mọ̀ tí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n faragbá nínú igbó. Wọ́n ní ṣé ẹ mọ̀ iye ẹ̀mí tó lọ sí ìṣẹ̀lẹ̀ yìí. Wọ́n nítorí náà wípé àwọn ò faramọ́ ìdájọ́ tí ilé ẹjọ́ dá àwọn olórí ẹgbẹ́ afẹ̀míṣòfò méjì. Wọ́n láwọn ò faramọ́ ìdájọ́ tí ilé ẹjọ́ dá lórí wọn. Ní àwọn àjọ DSS bá tó tẹ̀síwájú ní ọ̀rọ̀ wọn. Wọ́n ní ọjọ́ péréte báyìí ló kù kí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ kí wọ́n lo oṣù méjì nínú igbó lórí ọ̀rọ̀ pé àwọn agbésùnmọ̀mí tó lọ ṣọṣẹ́ ní Oríire ní Ẹ̀sẹ́lẹ̀ ní Ògbómọ̀ṣọ́ yìí pé tí wọn ò bá tú àwọn ọ̀gá wọn sílẹ̀ tí àwọn àjọ DSS gbé tí wọ́n lọ gbé sílé ẹjọ́ wípé tí wọn ò bá tú wọn sílẹ̀ pé àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ yìí páwọn náà ò ní tú wọn sílẹ̀. Wọ́n ní ṣé ẹ mọ̀ tí àwọn ọmọ ológun tí wọ́n faradà kí wọ́n tó ráwọn èèyàn gbà jáde. Wọ́n ní rárá o pé àwọn ò faramọ́ ìdájọ́ tí ilé ẹjọ́ tẹ́ dá fún àwọn èèyàn yìí. Wọ́n wá ní ẹ̀wọ̀n ayérayé tí wọ́n dá fún wọn yẹn wípé ìjìyà yẹn ó yẹ kó jù yẹn lọ. Ìtorí àwọn ọ̀gá agbésùnmọ̀mí méjì ní ìṣẹ̀lẹ̀ Oríire ló fi wáyé. Alàgbà kan tó jẹ́ ọ̀gá tó ti fẹ̀yìntì ní àjọ DSS ó mọ̀ sọ̀rọ̀ ó fọgbà yẹn gan o. Wọ́n ní ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ máa dúpẹ́ pé iléeṣẹ́ ológun àti ìjọba kàn sí ẹ̀ jáde wọ́n sọ̀rọ̀ bí wọ́n ṣe rescue àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí. Wọ́n ní kódà bó bá jẹ́ ayé ìgbà kan ni wípé classified document ló máa jẹ́ wípé wọn ò sí ẹ̀ ní ṣàlàyé ohun kankan lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní bí ìjọba bá ṣe ẹ̀fẹ́ ṣàlàyé gan wípé yóò tó ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ó nítorí náà ó lóun gbóṣùbà káre fún àwọn ẹ̀ṣọ́ aláàbò àtàwọn ọmọ ogun látàrí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́. Ó ní iṣẹ́ takuntakun làwọn èèyàn ṣe o kí wọ́n tó lè gba àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ jáde lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí. Ìmí mọ̀ tó wà ń bì ẹ mọ̀ wá gbọ́ tuntun. Ẹ̀yin èèyàn ọ̀rọ̀ mọ̀ tó bá bò mí yọ. Àbáṣà olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ tó jẹ́ tológun tí wọ́n ní ápù ló jẹ òótọ́ ọ̀rọ̀ ti jẹyọ o. Wọ́n ní ápù kọ́ ni Àbáṣà jẹ o. Àbájọ wọ́n ní tí irọ́ bá lọ fógún ọdún ìjọ kan ṣoṣo òtítọ́ ó bà. Kí wá tún ni òtítọ́ tó padà jẹyọ lórí ikú tó pa Àbáṣà. Tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà tí Sani Àbáṣà kú láyé ìgbà yẹn ariwo tí wọ́n ń pa tó gborí ẹ̀rọ ayélujára tó gba gbogbo ayé kankan ni pé obìnrin India kan ló fi nǹkan sínú ápù fún Sani Àbáṣà. Ọ̀gá àjọ DSS tó carry out gbogbo investigation tó fi ọ̀rọ̀ wá obìnrin tí Àbáṣà kú lé lórí tó fọ̀rọ̀ wá lẹ́nu wò. Ó ní rárá o ó ní kì í ṣe ápù làbáṣà jẹ o ó ní kì í sì ṣe obìnrin India ló fún Àbáṣà ní ápù jẹ o.
ó ní rúmọ̀sì ní gbogbo yẹn. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ mọ̀ tó bá bòmí yọ sọ̀rọ̀ wa ò ti mọ̀ dàbí múfì ní nàìjíríà báyìí. ìmí mọ̀ tó ti jẹyọ oríṣiríṣi là ń rí nínú ìwé ìròyìn. ṣé ẹ gbàgbé àwọn 176 tí wọ́n jí kó ní kwara? àwọn agbésùnmọ̀mí wọ́n mọ̀ jáde wọ́n mọ̀ sọ̀rọ̀ wọ́n bọ́ ìjọba sọ̀rọ̀ wọ́n ní wọ́n ní ìjọba ò ṣe ẹ̀ tara pé kí wọ́n wá gba àwọn èèyàn kò ní àkàtà àwọn látijọ́ yìí. wọ́n ní gbogbo owó tó wà lọ́wọ́ àwọn làwọn ti fi róúnjẹ fáwọn èèyàn yìí tán o. wọ́n ní kíjọba tètè wá owó. wọ́n ní kẹ́tètè wá gba àwọn èèyàn yìí kò lákàtà wọn. àbẹ́ẹ̀rí pọ́rọ̀ tó ti bá bòmí yọ làwọn agbésùnmọ̀mí yìí bá tó tẹ̀síwájú náà àlàyé wọn. wọ́n ní tíjọba bá wá kọ̀ tí wọn ò bá wá gba àwọn èèyàn yìí páwọn ó sọ wọ́n dèrò ọ̀run ni o. ẹ̀yin èèyàn orí wa ò mọ̀ nígbàbọ̀dẹ̀ tilétilé tẹbí tará. ẹ wo gbà tí àwọn agbésùnmọ̀mí tẹ́ ti sọsẹ́ ní Kwara State tẹ́ ti gbé odidi àwọn èèyàn 176 wọgbó látijọ́ yìí wọ́n sì wà lákàtà àwọn agbésùnmọ̀mí yìí. a dẹ̀ pariwo gómìnà Kwara State yẹn Abdulrahman lórí ìṣẹ̀lẹ̀ títí wọ́n dẹ̀ fi gbígbọ́ ṣaláì gbọ́ tó fi di pé àwọn agbésùnmọ̀mí gangan tó wá fi tó fi pariwo síta pé kí ló dé odidi àwọn èèyàn 176 ló wà lọ́dọ̀ àwọn látijọ́ yìí. wọ́n ní ìjọba ò ṣe sọ nǹkan kan lórí àwọn èèyàn yìí látijọ́ yìí táwọn ti gbé wọn wọgbó. ìpè kódà gbogbo owó táwọn ní lọ́wọ́ làwọn ti fi bọ́ àwọn èèyàn yìí tán o. ìpè tí wọn ò bá dẹ̀ wá gbà wọ́n kí àwọn tètè negotiate ìpè àwọn sọ wọ́n dèrò ọ̀run ni o. ẹ̀yin èèyàn ṣe rí i pé ọ̀rọ̀ ìlú yìí ó ti wá lágbára báyìí orí wa ò mọ̀ ní gbàbọ̀dé. tọ́ ẹ jẹ́ kí n sáré ṣàlàyé níwọ̀nba nípa ọ̀gá àwọn agbésùnmọ̀mí Ansaru tí wọ́n dájọ́ ọkú fún ilé ẹjọ́ tí adájọ́ Emeka Nwete tó jókòó ní lórí ẹjọ́ wọn tó ti ń gbé ẹjọ́ ọ̀gá àwọn ọ̀daràn afẹ̀míṣòfò méjì tí wọ́n gbé wá sílé ẹjọ́. now ẹni tó wá jẹ́ olórí ẹgbẹ́ afẹ̀míṣòfò Ansaru tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ẹni àkọ́kọ́ lórúkọ ẹ̀ ń jẹ́ Mahmood Usman wọ́n ní aka Abubara kódà wọ́n ní tó ń pè ní Abbas wọ́n dẹ̀ tó ń pè ní Mutar kódà wọ́n ló tó máa ń pera ẹ̀ ní Emir of Ansaru kódà ọ̀daràn pọ́nbélé lọmọkùnrin. ẹni tó wá jẹ́ igbákejì ẹ̀ ní Abubakar Abbas wọ́n ń pè yẹn náà ní Mahmood Alingeri orúkọ burúkú làwọn èèyàn ń pera wọn. wọ́n ní bákan náà wọ́n máa ń pè ní Malam Mahmuda òun ló jẹ́ igbákejì. now àwọn méjèèjì ní ògbóǹtarìgì ọ̀gá àwọn agbésùnmọ̀mí afẹ̀míṣòfò. àwọn méjèèjì wà ní ẹgbẹ́ àjọ DSS mú látàrí pé àwọn náà ń ṣàkóso ẹgbẹ́ afẹ̀míṣòfò tí wọ́n dẹ̀ ń gbé àwọn èèyàn wọgbó tí wọ́n ń gbowó ribiribi tí wọ́n sì ń dẹ̀mí àwọn èèyàn légbodò tó sì jẹ́ pé kò sí ìwà búburú tó wà nù ayé yìí tí ò sí lọ́wọ́ àwọn èèyàn yìí. ṣùgbọ́n wọ́n kó sí tàkúté àwọn DSS lọ́dún tó kọjá kété tí ọwọ́ àwọn DSS sì tẹ̀ wọ́n gbé wọn wá sílé ẹjọ́ látàrí pé wọ́n mú àwọn olórí méjèèjì ní àwọn ẹgbẹ́ míì tí wọ́n jọ lájọṣepọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ Ansaru tí wọ́n fi ìpínlẹ̀ Niger ṣebùgbé náà fi lọ sọsẹ́ ní oríire ní ẹ̀sẹ̀ ẹ̀lẹ̀ tí wọ́n fi kọ́ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ wọgbó tí wọ́n ń béèrè fún pé kí àwọn ẹgbẹ́ DSS tí wọn ò bá tú àwọn ọ̀gá wọn sílẹ̀ ipá wọn náà àwọn ò ní tú àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ sílẹ̀ ní tó fa ìṣẹ̀lẹ̀ oríire àwọn olùkọ́ àtàkẹ́kọ̀ọ́ náà. ṣùgbọ́n nígbà tí wọ́n gbé olórí àwọn ọ̀daràn délé ẹjọ́ àwọn gan ṣe ń ṣe bálabàla wọ́n láwọn jẹ̀bi àwọn ẹ̀sùn kan ìgbà tó yá wọ́n láwọn ò jẹ̀bi. adájọ́ ìyẹn Justice Emeka Nweke ládájọ́ bá gbé ìdájọ́ kalẹ̀ pé gbogbo ẹ̀sùn 22 tí wọ́n kà sí àwọn èèyàn lẹ́sẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n jẹ̀bi wípé fún díẹ̀ yìí kí wọ́n máa lọ sí ẹ̀wọ̀n ayérayé. ẹni tó wá jẹ́ ògbóǹtarìgì nínú àjọ DSS gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìwé ìròyìn kan tó láàmìlaka nílùú yìí bó ṣe gbé kalẹ̀. kódà ọ̀pọ̀ iléeṣẹ́ ìwé ìròyìn ló tó ti gbé. wọ́n ní ìdájọ́ tí ilé ẹjọ́ gíga Àbújá gbé kalẹ̀ yìí pé kò tẹ́ àwọn lọ́rùn pé àwọn ń lọ ilé ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn látàrí ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀. wọ́n ní torí àwọn èèyàn yìí náà fi lọ sọsẹ́ lọ́dọ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́. wọ́n ní tí ìbá jẹ́ pé àwọn ẹlẹ́ṣọ́ ààbò wọ́n pawọ́ papọ̀ tẹ́ ṣiṣẹ́ takuntakun lórí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ wípé kódà ìta ń wí kọ́là á mọ̀ wí wípé àwọn tí ẹ̀mí wọn wá ti lọ sí nínú àwọn olùkọ́ ńkọ́
wọ́n wá ní sẹ́rí ìjìyà tán fáwọn ọ̀daràn ògbóǹtarìgì méjì epo kéré látàrí àwọn ìwà láàbù tí wọ́n ti wù. àwọn àjọ DSS bá tó tẹnu bọ̀rọ̀ wọ́n ní ẹ má gbàgbé pé kété tí àwọn agbésùnmọ̀mí gbá àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ wọgbó tán wípé olùkọ́ méjì ni wọ́n rán lọ́rùn àrèmabọ̀ wípé 56 days làwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ni wọ́n lò nínú igbó. wọ́n wá níṣẹ́ ríjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ní Oríire wọ́n ní ọ̀pọ̀ ẹ̀mí ló lọ sí níjọ́ náà lọ́hùn-ún wípé adájọ́ wá ní kán wà ní ẹ̀wọ̀n gbére. àjọ DSS wá yarí pé ẹjọ́ yẹn ò tẹ́ wọn lọ́rùn. làwọn àjọ DSS bá tó tẹ̀síwájú nínú gbólóhùn wọn pé tẹ́ ẹ̀ bá sì gbàgbé along the process láti gba àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ wípé ọ̀pọ̀ àwọn ọmọ ológun ni wọ́n lọ sí látàrí ìdúgbàmù oògùn olóró tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n rì mọ́lẹ̀ tí wọ́n fi yíra wọn ká. wọ́n bá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn pé irú ìdájọ́ báyìí kò yẹ kó pẹ́ rárá tí wọ́n fi yámú tùrú àwọn èèyàn yìí wípé àwọn ò lọ́wọ́ sí i. àbí ẹ̀yin èèyàn kí ni èròǹgbà yín? ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín náà lábẹ́ kọ́mẹ̀ntì wa. now ẹlẹ́ẹ̀kejì ààrẹ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà láyé ìgbà kan ìyẹn Sani Abacha tí gbogbo ayé ò ní gbàgbé. ẹ wo tún tí àwọn Sani Abacha pa nígbà ayé wọn. tẹ́ ẹ bá sì gbàgbé ikú tí ń pariwo kó pa Sani Abacha ni pé apple ló jẹ. ṣùgbọ́n ẹni tó wá jẹ́ ọ̀gá àgbà àwọn DSS nígbà kan rí tó jẹ́ pé òun ló ṣe ìwádìí tó yanrantí lórí ikú tó pa Abacha ló wá fọ́gbà yẹn gan. ó ní ṣe wá rí gbogbo ìwádìí ọ̀rọ̀ ikú tó pa Abacha. ó ní ọ̀dọ́ ló ti bẹ̀rẹ̀. ó ní pẹ̀lú obìnrin tí wọ́n fẹ̀sùn kàn. ó ní ijọ́ náà rèé bí àná tí ìṣẹ̀lẹ̀ ìyẹn ní asòfilà ní ibi tí àwọn ààrẹ ń gbé ní Àbújá. ó ní General Hussein ló wà pẹ̀lú ààrẹ Sani Abacha nígbà náà lọ́hùn-ún. ó ní ṣùgbọ́n nígbà tó di bí ọwọ́ aago méjì kọjá General Hussein òun lọ ń tiẹ̀. ó ní ní arábìnrin kan tó jẹ́ ọ̀rẹ́bìnrin Abacha ló bá yà ní ọ̀dọ̀ ẹ̀ ṣùgbọ́n wọn ò dárúkọ ẹ̀ ó lóun ò ní dárúkọ ẹ̀ tí arábìnrin náà sì jẹ́ ẹ̀yà Ìgbò. kódà wọ́n ní ọ̀rẹ́ Abacha ní pọ́ ara àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ ẹ̀ ni ipe ló bá ní kóun yà kóun kí baba kóun ṣe ẹ̀ ló. pé àbúrò arábìnrin náà sì wà lábújá tó ń ṣe kọ́nfẹ́rẹ́ǹsì. wọ́n ní tíyẹn náà sì jẹ́ pharmacist. wọ́n ní apò oògùn ló ń tiẹ̀ ipe àwọn méjèèjì sì wò pé káwọn kúkú fẹ́ kan yà. ìyẹn lọ́dọ̀ ààrẹ Sani Abacha nígbà náà lọ́hùn. wọ́n ní kí sì ló fà á tán fi fẹ́ kí ààrẹ wípé ààrẹ ra ṣọ́ọ̀fù ọkọ̀ tuntun ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì fún ọ̀rẹ́ ẹ̀. wọ́n ní náà sì wò pé káwọn dúpẹ́ lọ́wọ́ ààrẹ pé ńgbà tán sì kí ààrẹ tán ni ẹni tó jẹ́ ọ̀rẹ́ sí ààrẹ ló bá tiẹ̀ lọ. ṣùgbọ́n ẹni tó wá ṣe kọ́nfẹ́rẹ́ǹsì tó jẹ́ apò oògùn ló ń bá dúró ti bàbá. wọ́n ní tó ṣe di pé ojú bàbá wo arábìnrin ìyẹn tó jẹ́ pharmacist nìyẹn. wọ́n ní ká sáàmọ́ fọ̀rọ̀ gùn lọ àti bàbá bá bẹ̀rẹ̀ sí ní gbé nǹkan sí nǹkan. wọ́n ní kété tí wọ́n gbé nǹkan sí nǹkan dé koríta kan lárábìnrin bá nọ́tìsì pé bàbá ò mọ̀ mí mọ̀ bàbá ò mọ̀ lè gbápá kò mọ̀ lè gbẹ́sẹ̀ mọ́. wọ́n ní lárábìnrin bá ta kán ló bá bẹ̀rẹ̀ sí ní gbá ọwọ́ bàbá ló bá bẹ̀rẹ̀ sí ní gbá bàbá. wọ́n nígbà tí ó yẹ bàbá wò dáadáa pé bàbá ti ta tẹ́rù ń pa lọ̀rọ̀ bá dìbò ló yá mi. wọ́n ní gbàrà tí arábìnrin ti mọ̀ pé ẹ̀mí ti lọ lára bàbá ló bá tètè wọṣọ ẹ̀ ló bá lọ bá àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ń ṣọ́ bàbá níta pé wípé ààrẹ ní kí wọ́n àrẹ́ǹjì mọ́tò tí wọ́n ò gbé òun fẹ́ jáde. wọ́n ní ibi táwọn ẹ̀ṣọ́ aláàbò tó ń ṣọ́ bàbá ti ń àrẹ́ǹjì mọ́tò wípé àwọn ẹlẹ́ṣọ́ ààbò sì mọ tó ṣẹlẹ̀ sí bàbá nínú ilé. wọ́n ní ọ̀dọ́mọbìnrin bá ti talẹ̀ ń pa ló bá ti yẹra ní tiẹ̀. wọ́n wá ní nígbà náà lọ́hùn-ún ọkọ̀ ojú òfurufú tí ó fi ìlú Àbújá lẹ̀ ní dédé bí ọwọ́ aago 5 nídàájí. wọ́n lọ́kọ̀ ojú òfurufú náà lobìnrin náà bá lọ. wọ́n ní tó fi dipò yẹra l'Àbújá. wọ́n ní kódà ilẹ̀ ti mọ́ kẹ́ tó mọ̀ pé nǹkan ti ṣe bàbá. wọ́n ní bá kàn sí Chief Security Officer ìyẹn Major Hamzat Mustapha. wọ́n ní ló bá pàṣẹ pé obìnrin náà kí wọ́n trace ẹ̀. bí ẹni tó jẹ́ ọ̀gá director fún àjọ DSS l'Àbújá pé ẹni tó jẹ́ assistant director nípínlẹ̀ Èkó nìyẹn. ìyẹn alàgbà Amakri ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí náà nìyẹn. wọ́n ní wọ́n sáré arábìnrin pharmacist gbé tí wọ́n sì rí arábìnrin gbé ó lóun gangan ló ṣe interview fún tóun interrogate ẹ̀ pé arábìnrin sọ pé ẹ̀sìn ń jẹ́jẹ́ o wípé orí òun ni bàbá wà nígbà táwọn jọ ń gbé nǹkan sí nǹkan ló ń sáré pé bàbá ò lè gbápá mọ́ kò lè gbẹ́sẹ̀ mọ́. wọ́n ní ní bá ń ṣèwádìí ikú tó pa bàbá. wọ́n nígbà tí wọ́n gẹ̀ẹ́tì ìwádìí ikú tó pa bàbá cardiac arrest
nínú ló pa bàbá o. wọ́n lélẹ́yìí ló wá stop gbogbo rúmọ̀ táyé ń gbé kiri nígbà náà lọ́hùn pé bàbá apple ló jẹ apple ni wọ́n fún jẹ. ní ọ̀gá àgbà àjọ DSS ló bá tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà pé kì í ṣe ọ̀rọ̀ apple ni o ìpè cardiac arrest ló pa bàbá. kódà wọ́n lọ́mọbìnrin ọ̀hún ìpè east ló ti wá pọ́mọ Nàìjíríà náà ni gẹ́gẹ́ bí gbogbo òwe ìròyìn bó ṣe gbé jáde. now gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti ààrẹ àná Abacha bó ṣe jẹ́ nìyẹn o ntẹ́yìn náà bá nílérò gbà ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa. tọ́ níta mú wá sí etí ìgbọ́yé ni ọ̀rọ̀ ọ̀gá àwọn afẹ̀míṣòfò méjì tí wọ́n dájọ́ fún ilé ẹjọ́ tí àjọ àwọn DSS tán fárígá ìyẹn ní. ìkejì ní àwọn èèyàn 176 tí àwọn agbésùnmọ̀mí gbé wọgbó nípínlẹ̀ Kwara tí wọ́n wá pariwo síta pé ìjọba àpapọ̀ ṣe wá rántí àwọn èèyàn yìí pé kẹ́tẹ̀ẹ̀tẹ̀ wá gbà wọ́n pé gbogbo owó tó wà lọ́wọ́ àwọn làwọn ti fi ránjẹ tán tí wọn ò bá wá ti fẹ́ kí wọ́n fẹ̀mí wọn ṣòfò kẹ́tẹ̀ẹ̀tẹ̀ wá san ransom lórí wọn. èyí tó jẹ́ lẹ́ẹ̀kẹta lọ̀gá àgbà àwọn DSS látijọ́ tó sọ lórí ìgbésẹ̀ tíjọba àpapọ̀ gbé àtàwọn ọmọ ológun tẹ́ ń rìpọ́ọ̀tù tó ṣẹlẹ̀ sí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tó fi sọ pé bó bá jáyé àtijọ́ ni wọn ò ní sàn kankan lórí ẹ̀ ó lè ti tó bí ọdún 6 bíi 7 kan tó ẹsẹ̀ máa sọ̀rọ̀ nípa ẹ̀. eléyìí tó wá dé lẹ́ẹ̀kẹrin tó jẹ́ pabambarì ibẹ̀ ní ikú tó pa Sani Abacha tí wọ́n sọ pé apple ló pa. èyí la ní ká tàn mọ́lẹ̀ sí létí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àtẹ̀yin ọmọ Nàìjíríà pátápátá ibi táwa fi àdàgbé ètò ìsọlẹ̀ síre. a fi àkókò adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń bá wa wo fọ́nrán wa tẹ́ ń bá wa like ẹ̀ tẹ́ ń bá wa share rẹ̀ pàápàá jùlọ tẹ́ ẹ̀ tó ń kọ́mẹ́ǹtì tẹ́ ẹ̀ tó ń follow wa ní YouTube ìyẹn lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. ntẹ́yìn náà bá dáwọ́ yín lé oríire báyìí la máa já sí ibi tá fi àdàgbé ètò ìsọlẹ̀ síre bó bá tó ṣe ń lọ àátọ́ máa mú wa lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì wa. àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò mọ̀ ní gbàbọ̀dé wọn ò ní àníjọ ni ó ń gbé wọgbó ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.